Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ẹnìkan ń pàtàn bàtàbàtà, ẹnìkan ń pa ìtàn ìtàn ọ̀tẹ̀. Ó fẹ́ sọ wípé Ìwó kọ́ ni Islam kọ́kọ́ wà nílẹ̀ káàró òjìrè. Ó wá ń pa ìtàn bàtàbàtà èsì ọ̀rọ̀ ẹ̀rí. Ó ń tàn ọgbọ̀ sí nǹkan mẹ́ta tó jẹ́ fact. Alákọ̀ọ́ ni wípé nítorí fẹ́ fi takò wó òun náà ni mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́lé. Mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́lé. Ó ní mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́kọ́ wà nílẹ̀ Yorùbá, ó ní mọ́sálásí ni. Gbogbo òwe tó bá fẹ́ kàlé lórí àtàwọn tó bá fẹ́ bi léèrè lọ béèrè. Kò sónù sínú ẹ̀kan nígbàhùn nílùú Ọ̀yọ́. Ọ̀yọ́lé ni wọ́n ń pè bẹ̀. Ọ̀yọ́lé gangan ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ kò sí ti ń jẹ́ Ọ̀yọ́lé, ó ti tú. Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà ní bẹ́ẹ̀ bí tẹ́ rí hùn. Ọ̀yọ́ tẹ́ rí yìí tẹ́ ń jọba tuntun ń bẹ̀ yìí, Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà nù. Ọ̀yọ́lé ò sí mọ́. Mọ́sálásí 1550 ní ò sí mọ́. Mọ́sálásí 1550 gbogbo bí wọ́n bá ti sọ pé òun náà kọ́kọ́ sílẹ̀ Yorùbá wọn ò ní fún àwọn àjòjì tí wọ́n yé sí Yorùbá. Àwọn àjòjì mùsùlùmí tí wọ́n á sòwò tí wọ́n yé sí Yorùbá náà kọ̀ fún. Yorùbá kan báyìí ò sì kírun bẹ̀. Ẹni yẹn tó wá ta bótobòtò kan ó ní Ṣàngó tó jẹ́ tó lé ẹ̀gbọ́n rẹ̀ kúrò lórí oyè tó fi àgbàjọba. Olóhùn gan nígbà tó fi wà ní ọ̀dọ̀ àwọn sí àánú pé ni orí Islam ọmọ ọmọọmọsẹ́sẹ́ Islam ó wò. Ṣàngó ẹlẹ́bọ ni tí máa yọ náà lẹ́nu. Ṣàngó ọkọ ọya ìyàwó ẹ̀bọ ni òun náà ẹlẹ́bọ ni abẹ́ẹ̀kọ́ ni. Ṣàngó ó pokùnso ni. Kò sí tó kan Ṣàngó àti mọ́sálásí olódò. Kò sí tó kan Ṣàngó àti kíni ẹwà ọmọ knockout ẹni tá a wí yìí ọmọ pẹ̀lú rẹ̀ ní àwọn ọmọ bàbá Ṣéga Ádámà pé òun fẹ́ràn bàbá Ádámà. Bàbá Ádámà lè lórí lọ sọ wípé Islam ti wà ń lu wò ó kí Islam tó wà ńlọrin. Kódà Usman Dan Fodio kìí ṣe jihad ẹ̀ tí Islam ti wà ń lu wò. Bàbá Ṣéga Ádámà lọ sọ pé mọ́sáàsì àkọ́kọ́ lẹ káàró òjìire kẹ́dà ṣe Ṣéga Ádámà mi àwọn kọ̀wé bí oríṣi bíi mélòó mi náà àná ṣe ìbátu ẹ̀ kódà bàbá dórí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jọ́ ti mọ́sálásí mùsùlùmí Yorùbá má sọ pé àwọn fọ́rínà o lára pé fọ́rínà àwọn ọbọ̀ wọ́n gbé ọ̀lọ́ sọ́yọ̀ Ọ̀yọ́lé tàwa wù kò sọ́yọ̀lé mọ́. Nọ́mbà 2 mọ́sálásí ìdó òsì mọ́. Mọ́sálásí Ṣéga Ádámù júwe iná ìṣẹ́lá mosque ten wí. Kódà ìtàkànbẹ táwọn ọlọ́run ọba lè mọ́ láìpì tó bẹ́ẹ̀. Kó tó di 1650 kankan Islam ti wà ń wò. Àwọn tẹ́lẹ̀sì ń ṣe Islam ní wo wọn ní mọ́sáàsì. Ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà follow tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Ṣéga mosque ń lọ́wọ́ wọ̀tàn. Èyí tá a tún fi ń pàtàkì pé àwa làgbàyé yìí nílẹ̀ káàró òjìrè yìí òun gan atúntí ń ṣe Islam kò tó dìgbà wọn a sì kéwù nílọrin ké Awúsá lọ́kọ́ àníkéwù kéwù Ìwó Awúsá ló sì kéde o lọ́kọ̀ wa ń kéwù só àgbà Ọlọ́run ló ṣe alágbà bẹ́ẹ̀ ẹ wàá mọ tó burú jù Ọ̀yọ́ tó wá ń dùn eléyìí yìí só ó lè fi ẹ̀sìn ara òwò tiẹ̀ Ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ni inú yín bàjẹ́ pé ọba tó ń lọ náà ṣẹ̀ jẹ́ pé bá Christian ni kí lè fẹ́ banújẹ́ sí ilẹ̀ ìwúlewó ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ mùsùlùmí ìwò lè fẹ́ mú wá kọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòṣà
ṣé Aláàfin náà kọ́ ní Ṣàngó ni Aláàfin ìtọ́ lọ bóyá náà tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ó bá jẹ́ pé òun ni àkọ́kọ́ gbogbo Al-Qur'ani ní ń bẹ lórí ẹ̀ Aláàfin gan máa fi proud pé ìyàwó mi yìí kọ́ hápò àníta ṣùgbọ́n òun ló wà ní kí a gbogbo ṣàtìbẹ́ láàfin. So kéèyàn ọjà Aláàfin kìí ṣe proud fún Christian bẹ̀rẹ̀ tàbí pé yóò wà jẹ́ proud fún mùsùlùmí wo lọ́wọ́ bẹ́ẹ̀ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian bóyá wọ́n rò bí bóyá nígbà tí wọ́n bá fẹ́ take decision fún ilẹ̀ Yorùbá àwọn ọba ni ó take ẹ̀ ọba tó bá jẹ́ lẹ́bọ irú ọba ẹ̀yìn wa ń bè yìí oko kan bè yìí ó kankan rán àwọn oko wò ń bè tó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí lòun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ lòun kò lè take decision ọba kankan tó wá ti jẹ́ lẹ́bọ ní ò lè represent wa làkúndín nìkún ní àti ọba ẹlẹ́bọ wọ́n máa represent ẹlẹ́bọ bọ́ba Christian náà máa represent Christian kọ́ lọ sí kéde o kọ́ lọ represent ẹ̀ ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn represent ara wa ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ majorities làwọn mùsùlùmí nílùú yìí àwa lọ̀gá nínú Yorùbá lè represent wa náà ẹ gbọ́ wọ́n ti pè mí àwọn olóyè Yorùbá nation wọ́n ti pè mí wọ́n bá mi sọ̀rọ̀ tútù wọ́n kọ́kọ́ àwọn àfà wípé kò Yorùbá nation ò lè work nílẹ̀ káàró òjìire tí mùsùlùmí ọba dá sí ẹ bá fẹ́ kí mùsùlùmí ọba sí àwọn àfà àtẹ́lẹ̀ pẹ̀rẹ̀ number 1 àfà ẹnu wọn rọ̀ kí Yorùbá nation ó lè ṣe kíni kó lè succeed wọ́n lè mí wọ́n ti pè mí wọ́n dẹ̀ ti bẹ̀ mí wọ́n bá mi sọ̀rọ̀ so bẹ́ẹ̀ tí mi ò lè kúrò ní orí òtítọ́ èsì lè lọ ja ogun táà ní sí kíni táà ní wíìn èsì ní bẹ́lọ̀n kí ìlú bàbá mi ó jóná wọn ò sì ní bẹ́lọ̀n kí kọ́ńtù tí a bí mi sí kó bàjẹ́ láéláé ìṣọ̀kan Nàìjíríà láàmú wa tó bá dàrú o fúnra rẹ̀ o ẹgbẹ́ ìsìn kí ẹ̀yin tí ẹwà Yorùbá ní sàmáyì pé mùsùlùmí ò lè wà lẹ́yìn iwájú ní ó sì kíni iwájú ní ó wà anybody kò lè take decision fún wa tẹ́tún gbọ́ dáadáa wọ́n parí ọ̀rọ̀ mi pẹ̀lú àwọn tí wọ́n ń pàtà máa gbọ́ ò lè pa ìtàn kankan fún àǹbì reality ni reality ọmọ sí kíni ni ọmọ ẹ̀jẹ̀ mùsùlùmí làwọn níbí tó ẹlẹ́bọ̀ ọ̀rẹ́ àní ọmọ ṣe é ṣe tiẹ̀ àgbà lórí wọn ní lórí ọ̀rọ̀ sẹ̀ríà pé ó mú mi lórí ọ̀rọ̀ sẹ̀ríà ẹgbẹ́ wọn àwọn olódo ni wọ́n fọ́nú pọ̀ tí àkútẹ́ bá ti gbàgbọ́ ọ̀nà àwọn òsàtọ̀fọ́nú pé ọlọ́dọ̀dọ̀ òsàtọ̀fọ́nú pé ọlọ́ pokùnso òsàtọ̀fọ́nú pé ẹni ẹlẹ́ni ń sun ẹkún omi lásán ní ń sun wá mú ọlọ́ sun ẹ̀jẹ̀ òsàtọ̀fọ́nú tó gbọ́ yàkàdé wípé olómi ńlé ẹ̀jẹ̀ ló ń ṣe kéde ìyẹn náà gbogbo bí tẹ́ bìlọ́ǹdì sí bí rárá àdálẹ́ bìlọ́ǹdì sí so tẹ́ bá ń sọ̀rọ̀ náà káma effect pé ọ̀rọ̀ rárá àdálẹ́ lẹ́sìn kéde kò sí ẹnì kankan tí ó mú mi ẹ fọkàn yín balẹ̀ ẹ̀ sáwọn àwọn fankers wọn ní bẹ́ẹ̀sì kankan wọn tó náà gbé àlọ́ ilé ẹjọ́ àwọn òṣèré èrò ilé ẹjọ́ wọn náà ti gbé àwọn àtolú wọn ti gbé Mufti àti Olúwo lọ ilé ẹjọ́ àwọn òrí ilé ẹjọ́ kí wọn bá gbé àlọ́ ilé ẹjọ́ àwọn èèyàn rẹ̀ rìn débi pé wọ́n fi rí sí géèrè ẹ̀yẹ wa yíṣù sẹ̀ríà ó ti wà ní òfin Nàìjíríà ẹ̀gọ́ làwọn dèdèrìn tí ń takò wáyé kọ̀sẹ́ ní èlé takò tá a bá béèrè lọ́sùn tí wọ́n bá fún wa tá a béèrè lọ́yọ̀ tí wọ́n bá fún wa tá a béèrè Lagos tí wọ́n bá fún wa tá a bá lọ ilé ẹjọ́ àwọn ènìjọba ilé ẹjọ́ kan declare pé òfin ni ẹ gbọ́dọ̀ fún wa ọ́fíìsì mi nù nọ́mà ní pé ká sọ pé nígbà tí ẹ ti ṣe tẹ́lẹ̀ ọ̀yà house sọ fún ẹ̀dìbò fún wa tẹ́ẹ̀bà wá fún wa ibi tó ju house lọ iná ní kí ilé ẹjọ́ dá pé ó ti wà ní òkè ní ó ti wà ní òfin òfin Nàìjíríà ni òfin àpapọ̀ ni èso òfin state òfin àpapọ̀ ṣe ni kìí ṣẹgbẹ́ kí ni òfin state òfin àpapọ̀ lọ̀gá òfin state lọ́pọ̀ wọlé òfin local government lọ́tẹ̀lé wọ́n gbàdúgbò tó wà máa sòfin tiẹ̀ tí ọba takọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn lè máa manage òfin rẹ̀ ṣàwọn dèdè ìfẹ́ ń sọ̀rọ̀ yìí ẹni tí àwọn á ní afẹ́sẹ̀ tí ẹ̀yà ní ọlọ́pàá ó mú wa kò sọ ọlọ́pàá tí ó mú ẹrù olóògbé ọlọ́pàá ẹni ọba mú omi lásìkò yìí ọwọ́ rẹ̀ láti gba owó táwọn wá tàbẹ́ fi kọ́ tàbẹ́ kọ́ ọ̀sánwó tàrà gbé òṣìṣẹ́ sí òṣìṣẹ́ tẹ̀lé mú wa
àwọn èsì tẹ́lẹ̀ tó àgbé kẹ̀kẹ́ pamọ́ ní táǹsì ọlọ́pàá mọ gbogbo táǹsì ss mọ̀ ìjọba mọ̀ aráàlú gan mọ̀ àwọn èsì cultist àṣìṣẹ́ ní okùn gbangba làṣà ti ṣe ni ní problem kan kò sí ẹni kankan ẹni ọba tako sẹ̀ríà wọn ò ní gbúrò rẹ̀ mọ́ ní irú ipòkípò tó bá di ọwà ìṣonítọ̀hún ọba tako sẹ̀ríà àwọn ẹni gbúrò ẹ̀ mọ́ ẹ̀yin ọ̀dẹ̀lẹ̀ ń takọ ẹ̀yin pàǹtí ẹ̀ nítumọ̀ kankan gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sẹ́ sórí íńtánẹ́ẹ̀tì pátá kò sí ẹ̀kan tó dá àdó pọ̀dẹ̀rú bàbá ní oògùn gbogbo oògùn wọ́n ti ṣàgùn sí mi ní ìṣó ti lé 30 years ṣé oògùn tí ó jẹ́ láti 30 years ní àṣẹ àmọ́ jẹ́ ní 2025 modern age ayé ti kọjá gbogbo ìyẹn náà ẹ jẹ́ lọ kọ́ mọ́ sí kẹlọ mọ̀wé ẹ̀sìn lọ́mọ kéwù kẹlàjú ẹ lọ kúrò lọ́dọ̀ èṣù kan máa tan yín jẹ ní ẹ kúrò lọ́dọ̀ ògbólákàyé tó ògbólákàyé kan mọ̀wé ọmọ nǹkan kọ gbogbo àwọn ìsúláàlú yẹn orí wọn ti gbé lẹ́gàn gbogbo àwọn ọ̀gá yín rárá gbogbo àwọn ọ̀gá yín àti tó lọ dodo ìtí òbímọ tó ní wọn ti dodo pé ẹ máa tọrọ ọmọ lọ́dọ̀ wọn gbọ́dọ̀ bí wọ́n gbọ́ wà láyé gbogbo àwọn àmúṣe oríṣiríṣi tẹ́ ń gbé káàkiri ẹ tẹ́ lọ pa gbogbo ẹ̀tì kí láyé yóò lè rójú ara dáadáa tí ń bá ní ayé yín jàlá bí aṣọ oná ẹ̀ lọ wí jáde ń ta tẹ́bi ní ọlọ́pàá ẹ bá ní mú ọlọ́pàá kan máa fi rẹ́rìn ní sẹ́yìn pé gbogbo èèyàn lọ́gọ́ ẹ̀dá pé inú gbólẹ̀ máa wà inú yàrá palẹ̀ máa wà ibi nǹkan tí bá ń rùn bí ẹgbẹ́ epo tó ti pẹ́ tí ń tagi ibi èèyàn tí máa bá ibi tí èèyàn tí máa bá wéèrè ni kódà téèyàn bá rí mẹkáníìkì ńgbà míì èèyàn ó tó fún ní respect bí kéèyàn rí babaláwo ńgbà míì yóò ti rà máa ra ẹgbẹ́ èṣù gan ni ó ti máa gbogbo ìdọ̀tí ẹ̀yìn tẹ́ ẹ̀ néètì àwọn òrí àwa nígbà ń bọ́ àmọ́sáwásí nìsín gbogbo oríṣiríṣi lọ́fíńdà là ń gbọ́ kápẹ́yìn ni òórùn bí orí òkú tó ń rùn orí ajá tó ń rùn nǹkan oríṣiríṣi dáàmà gbọ́ nínú ilé tí ènù tó lákùndé lóko subhana rabbika rabbil izzati amma yasifun.